bẹ́ẹ̀ ni mi ò sọ́rí láti sọ wípé gbogbo wa pátá we are all colleagues. Ẹ̀gbọ́n mi Òṣùpá dandan ló wá ní kí n sọ eléyìí fún yín wípé Saheed ọmọ Okunola ẹ mọ̀ wọ́n ara yín bàbá ń bẹ nílùú àmì ẹni tó dé ní lọ ẹ mọ̀ wọ́n ara yín. bẹ́ẹ̀ ni kí kálukú mọ̀ wọ́n ara wọn ẹgbẹ́ ẹkì ẹ̀fọ́ ẹran bẹ́ẹ̀ kọ́ lóore nílẹ̀ tó mọ́ wa lónìí yìí kò sẹ́ni tí ò mọ̀ wípé ọ̀gá ni Saheed Òṣùpá ṣe láwùjọ gbogbo olórin káàfàtà ẹ wá fẹ́ máa tàgbà mọ́lẹ̀ wọ́n sì ní máa tàgbà mọ́lẹ̀ àgbèrè ojú ẹ má ṣàgbèrè mọ́ olúfimọ́ wọn arabantíbàtì àgbàlagbì bàbá àgbàlagbà tó jẹ́ àgbàlagbì lọ. Ẹ wo kò sáàyè fún àrífín láwùjọ àwa olórin àwa onílù kò sáàyè fún àrífín kí kálukú mọ̀ wọ́n ara wọn ẹ mọ̀ wọ́n ara yín bàbá ń bẹ ní ìlú àmì ẹni tó jù ní lọ ẹ mọ̀ wọ́n ara yín. Alọ́gbẹ́ Ìbàtà lèmi jẹ́ èmi ni ọmọ tí Olódùmarè yọ́nú sí ọmọ bíbí ìlú Òtù lèmi ń ṣe Òtù Àyìnlé Ọgbọ́n lókè Ògùn. Ibẹ̀ mo ti wá I love you my people mo mà nífẹ̀ẹ́ yín gidi gan yín tèmi.